Ah, mo mà kí gbogbo wa láyé tí gbogbo wa wà. Kò wá tán bí? Níbo ni àwa já sí po? Níbo la já sí po? Níbo gangan là ń lọ gan? Àkọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n jáwé epo wálẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ epo kúrò lójú kan. Àwọn kan láwọn ti ń ríra 500. Wọ́n ní wọ́n já dọ́là wálẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Dọ́là mà tún ti padà sókè. Ráìsì tó wálẹ̀ sí 40 something thousand ó mà tún ti lọ síbi tó tún padà sí. Kò wá tàn yín bí? Ẹni a wí fún ọba jó gbọ́, ẹni a sọ fún ọba jó gbà. Àwa sọ fún yín nínú ìmọ̀ tá a wá, nínú ìmọ̀ tá a mọ̀ wípé kan ò lè wọ́, kò sí anybody tó lè dórí ipò náà tó lè ṣe é àyàfi Ọlọ́run Elédùmarè. Kí wọ́n fi Jésù Kristi kan gbé sórí ipò náà, irọ́ lórí irọ́ ni. Kan gbà Nábì Muhammad sórí ipò náà, irọ́ lórí irọ́ ni. Èsì ẹni tó lè ṣe é. Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. How market lénìí? Gbogbo yín, how market? Báwo lọjà ṣe rí lọ́dọ̀ yín? Ẹ rí ẹwé epo ṣe dì. Ibo míì 900, 950, ibo míì 800. Ó ti wá ga báyìí, ó ti dójú ẹ̀. Ó ti ṣe kí ni o? Ó ti dójú ẹ̀. Awífúnni kó tó dá ní àgbà ìjàkadì ni. Àgbà ìjàkadì ni. Awífúnni kó tó dá ní. Awíwíwí ẹlẹ́gbọ́. Asọ̀sọ̀sọ̀ ẹlẹ́gbà. Àwí ìgbọ́ àbàgbà. Kò wá tàn yín bí báyìí? Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà là ń pariwo. Akékèké ẹni rọ́, ẹnu wa ń rùn, ẹnu wa ṣe gbá kan. Kí là ń sọ gan? Òun dà, ojú yín ò wá já. Ojú yín ò já. Nígbà tá a bẹ̀rẹ̀ tá à ń sọ fún yín pé gbogbo kinní kan bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n máa gbìyànjú ni. Bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kí ni o? Wọ́n máa gbìyànjú ni, kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Àmọ́ kò sẹ́ni tó lè ṣe é àyàfi Ọlọ́run ọba Elédùmarè, ọba tó láyé. Gbogbo ẹ̀ tí wọ́n ń lọ lọ́tùn ó ti ń lọ lósì. Eré lẹ pé. Eré kọ́, kì í ṣe ọ̀rọ̀ ẹnu rárá. Eré kọ́. Mo fẹ́ kí gbogbo yín lọ mọ̀ wípé ntẹ́ wọn tẹsẹ̀ bọ̀ yìí kì í ṣe nǹkan kékeré o. Kò sí anybody tó lè ṣe gbogbo ohun tí wọ́n lọ ń béèrè lábroad lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu gan. Kí náà fi ń dá wọn lóhùn? Kí ni wọ́n nígbà tí wọ́n ti yọ subsidy? Kí ni àyípadà tó dé bá Nàìjíríà? Wọ́n rí. Ẹ gbọ́ mi yé? Wọ́n rà àyípadà kankan tó dé bá Nàìjíríà. Àwa wí wọn láwọn ò ní gbọ́, asọ̀sọ̀sọ̀ wọn láwọn ò ní gbà, wọ́n lẹ́nu wọn rùn. Kí làwa jẹ́? Kò wá tàn yín bí? Ọ̀rọ̀ tá a sọ tẹ́yìn ló pé bóyá bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa rí. Ojú yín ò ti wá já báyìí. Òtítọ́ ọ̀rọ̀ ti wá korò lára yín o. Òtítọ́ ọ̀rọ̀ ti ṣe kí ni o? Ó ti korò lára yín. A wàá sọ fún yín, á jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bó ṣe ń lọ, bó ṣe rí yìí, ojú yín náà ló máa ṣe. Ẹ̀yin àtẹ̀ka, èyí tẹ̀ ń tẹgbá tẹ̀ ń tàwo, kò wá tàn yín bí báyìí? Awífúnni kó tó dání ni. Àgbà ìjàkadì ni. Torí ọ̀pọ̀lọpọ̀ yín la pariwo fún. Ọ̀pọ̀lọpọ̀ yín la kéde fún. Ọ̀pọ̀lọpọ̀ yín la jẹ́ kó yé. Torí a sọ fún yín ẹlẹ́gbọ́. Awíwíwí ẹlẹ́gbà. Níbo lepo dì? Kí ni epo lọ́wọ́ yìí? Báwo ló ṣe jẹ́? Níbo lẹ wà? Àbẹ́ ẹ̀sìn lé ni? Ọ̀rọ̀ tá à ń sọ yìí àtòyè yìí kò wá tàn yín bí? Ó tàn yín, ojú tì yín. Torí àwa sọ fún yín kò sí kankan tí wọ́n lè ṣe. Ẹ gbọ́ mi? kò sí
ẹ̀tàn lórí ẹ̀tàn, irọ́ lórí irọ́, asán lórí asán. Kí ló dé tá a dẹ̀ ń parọ́ fúnra wa? Kí ló dé tí ìlú rí báyìí? Ó lágbára torí pàwa ń sọ wọ́n nírọ́, wọ́n lẹ́nu wá ń rùn. A wí wọ́n lẹ́nu wá ń rùn, pẹ́nu wá dọ̀tí. Ìlú ti wá di rúdurùdu, ìlú rí jàtijàti lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo nǹkan wá gbówó lórí. Ẹni tó ríṣẹ́ gan èló ló ń gbà tí ò wá ká kankan mọ́. Ọ̀pọ̀ èèyàn la kíbòsí fún, ó ní pé tiwa báwo. Ọ̀pọ̀ èèyàn náà la sọ fún, wọ́n fẹnu tẹ́ńbẹ́lú wa. Kábíyèsí Ọlọ́run, ọba tó láyé, kábíyèsí, mo mà ké pè ẹ wá rí báyìí. A wí fún ni kó tó dání ní àgbà àjàkadì ni. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà, How Market o, báwo ló ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀ yẹn? Báwo ló ṣe rí lọ́dọ̀ gbogbo báwo ló ṣe rí? Ẹ jẹ́ ká jọ sọ. Ojú wo lẹ̀yin fi wò ó? Ẹ jẹ́ ká jọ gbé e yẹ̀ wò. Nǹkan wọ́n, nǹkan kan, ẹ rò gbére ni. Nǹkan di bíbàjẹ́, ẹ rò pé bóyá kìí sòótọ́ ni. Àwa wí fún yín, ẹlẹ́nu wá ń rùn. Epo ti wá di gold. Epo ti di nǹkan tó jẹ́ pé kò ṣeé gbọ́ sí. Kò wá sépo nílé epo míì ibi tó le dé. Àwọn ilé epo míì wọ́n sọ pé tí wọn ò bá ti ra meat pie wọn lè repo. Nàìjíríà, ìgò bẹ̀tà lọ́dún wo? Ọdún wo ló máa tó bẹ̀tà? Òótọ́ ọ̀rọ̀ korò lára gbogbo yín. Ẹlẹ́nu wá ń rùn, ẹlẹ́nu wá ń ṣe rádaràda. Ẹ láàmọ́ tá à ń ṣe. Èyí àbò sí. Ìrọ̀rùn ò sí nínú ìlú. Àwọn èèyàn gan ò lè dáko nínú ìlú. Kí lẹ wá ń parọ́ fúnrọ́ fún? Kí lẹ ń ta àwọn èèyàn fún? Kí ló dé? Kí ni ìkà lára yín gangan? Ọ̀tẹ̀ kí ló fà á? Àwọn nǹkan yìí apariwo tó. Ẹnu rọ ni, ẹlẹ́nu wá ń rùn. A wí fún yín, kò wá tán yín bí? Ìlú tí ò sáàbò, tí ò sí lọ síwájú fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀, kò sí lọ síwájú fáwọn mo kí màmí, mo kí ẹ̀yin ọ̀gá mi tẹ́ ẹ wọlé tẹ́ ẹ darapọ̀ mọ́ mi. Ẹ bá mi ṣí ètò mi, mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń kún mi, bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. Kò sí ìlọsíwájú fáwọn ọ̀dọ́ ká tó wá sọ pé àwọn generation míì. Kò wá tán, kò tán. Adẹ̀wí wọ́n lẹ́nu wá ń rùn. Kò sí ìgbà táwa sọ, a ti rí ni nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run náà. Ìlú tí èdè wọn ò bá ti jọra wọn, ìlú yẹn ò kí ń tẹ̀síwájú. Ìlú tí èdè wọn ò bá ti ṣe kí ni o, tí ò bá ti jọra wọn, ìlú yẹn ò kí ń tẹ̀síwájú. Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Oríṣiríṣi èdè ló wà nínú Nàìjíríà. Oríṣiríṣi ẹ̀yà ló wà nínú Nàìjíríà. Wá ń pariwo awí ẹni rọ ni. Ẹlẹ́nu wá ń rùn. Ẹlẹ́nu wá ń rùn. Ẹnu wa tẹ́ ló ń rùn yẹn. How Market lénìí. How Market. Ráìsì ti padà síbi tó wà o. Dọ́là náà ti lọ sókè padà. Ẹ dá mi lóhùn. Epo níbo lẹ fi sí? Bá mi gbé náà yẹn. Níbo lẹ fi sí? Àwa wí fún wọn, wọ́n ní irọ́ ni. A wí fún wọn, wọ́n ní irọ́ ni. A sọ fún wọn, wọ́n gbọ́. A sọ wọ́n lẹ́nu wá ń rùn. Wọ́n lẹ́nu wá ń rùn. Bright. Wọ́n lẹ́nu wá ń rùn. Kò wá ti rùn báyìí. Ojú ò wá tì yín. Àti sanwó ilé gan ó ga. Oríṣiríṣi òun ló máa ń ṣẹlẹ̀. Kí ló wá ń ṣe wá? Tamaro ti tọrọ tá à ní bára wa sọ. Mo kí yín ọ̀gá mi Masbi TV. Ọ̀gá mi Tuale mo ti rọ́wọ́ yẹn ti ṣí ẹ̀. Bí ti yín ṣe rí nìyẹn. Tuale kò ní bàjẹ́ fún yín. Gbogbo tí Adéyẹmọ sọ ni o, tí bàbá Akíntóyè ń sọ ni, àwa ti ní pé kò lè ṣeé ṣe. Wọ́n ní irọ́ ni. Wọ́n ní kinní kan.
gbogbo ẹ̀ kò sí tí wọn ò sọ tán. Wọ́n sọ̀tọ̀ ọmọ Adéyẹmọ, wọ́n sọ̀tẹ̀ bàbá Akíntóyè. Gbogbo àwọn nǹkan tá a rí leléyìí, èmi ti sọ nígbà sẹ́yìn wá pé Nàìjíríà yìí kò lè work. Ìdí tí ò fi lè work leléyìí, torí nínú ẹ̀sìn nígbà táwa kà á nígbà táwa kà, mo kí yín ìyá mi Mrs. Bali, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Àwọn ti Kwara State ń kọ́ ń bẹ̀, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ bá mi ṣe ètò yìí, ẹ dẹ̀ bá mi comment, ẹ bá mi ta love and like. Àwa sọ ń gbà yẹn, a ní nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni Ọlọ́run ọba lóhun dá òjíṣẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú èdè titi ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tí bàbá Tinubu bí wọ́n ṣe wà lórí oyè, tí wọ́n jẹ́ bàbá tiwa ní, tí wọ́n jẹ́ ẹgbẹ́ tó bá ti jẹ́ Yorùbá, bàbá tiwa ni, tí wọ́n wà lórí oyè, tí wọ́n bá kúrò lórí oyè yẹn tán, ǹjẹ́ ṣé ẹ fẹ́ gbọ́ mi? Ǹjẹ́ ṣé ẹ fẹ́ gbọ́? Ẹni tó bá bọ́ bẹ́ẹ̀, kí ni next thing? Ẹni tó bá bọ́ sórí ipò náà, tẹ́lómi bá bọ́ bẹ́ẹ̀, ẹ gbàgbé pé gbogbo tí bàbá Tinubu gbé síbẹ̀ wọ́n máa bàjẹ́, àwọn àtúgbé tí wọ́n wọlé. Bí Ìgbò bá bọ́ bẹ́ẹ̀, the same thing náà ni. Àwa wí fún yín nígbà tó ti wà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé kò sí bó ṣe wù kó ṣe jẹ́ tó, òun ti rán òjíṣẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú èdè titi ẹ̀. Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. Kò sí Mrs. Bali, mo kí yín lọ́pọ̀lọpọ̀, mo rí yín dáadáa, mo rí yín, ẹ bá mi tẹ love and like. Àwọn ọ̀rọ̀ yìí kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ayé. Ẹ jọ̀ọ́ ẹ dẹ̀ bá mi follow new page mi yìí, mo bẹ̀ yín, mo rọ̀ yín. Kò yí ọ̀pọ̀lọpọ̀ látara àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri, nǹkan tá a ti rí látọjọ́ tó ti pẹ́. Mo rántí that's 1984-85. Mo rántí ìgbà tá à ń gba kọ́bọ̀kọ́bọ̀, even nígbà tá à ń lọ jẹ́ lósinmi gan, àti gbọ́n torí owó òtórí ni nígbà yẹn. Owó òtórí la fi ń lọ sí school. Ẹ wo gbogbo ìgbà yẹn, bí àwọn ìyá wa máa ń sọ fún wa pé ìlú le náà ni, kí ni nǹkan wọ́n. Even wọ́n máa ń kọrin nǹkan ní Ìlọrin ní Kwara State nígbà wọn ni láyé alágbádá à ń jẹ yán, láyé ìdí àgbọn à ń jẹka, láyé Babangida. Ok, nígbà tó kan Babangida nìyẹn, nígbà tí Babangida wọlé ní 88-89, kó tó change owó kọ́bọ̀kọ́bọ̀ sísì tá ń lò nígbà yẹn àti 1 naira pépà nígbà yẹn, kó tó change ẹ̀ nǹkan yìí kan, kó tó wá di 91-92 láyé ìgbà tá a sọ pé Mariam aṣẹ́wó, Babangida olè, tá a farayọt lórí pé Nàìjíríà ò dáná ni. Kò sẹ́ni tó lè bọ́ sórí ipò yẹn tó lè ṣe é, ó máa worst sí ni. Ayé àwọn tá a sọ pé ó lè yìí, nǹkan rọrùn o, nǹkan dá, adẹ́ sọ pé ó lè nígbà yẹn. Ayé tá a wá wà nísìn, èló ni dọ́là, èló ni náírà nígbà yẹn ní 80, èló ni dọ́là, èló ni náírà. Láyé ìgbà tí pọ́n ti wá, pọ́n kan ti wá, ó tún ju páǹsì lọ. Láyé ìgbà yẹn mọ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀, ojú ti rí. Kí la wá ní bára wa sòótọ́ fún? Yòókù jẹ́ síbẹ̀ yẹn. So gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kí gbogbo yín mọ̀, tí èsì ọ̀rọ̀ ẹnu. Ẹ wo wàhálà ogun táwọn ìyá wa ti rí, gbogbo nǹkan yẹn àwọn tó yẹ kó jà nígbà yẹn wọ́n jà, àwọn wọ́n gbìyànjú kó tó di pa àwọn OPC wọ́n prepare nígbà tó dayé Abíọ́lá. Gbogbo àwọn nǹkan yìí ó ní iye riot tó tún ṣẹlẹ̀, a wà ń bẹ̀, kò sí èyí tó sẹ́yìn wa, a wà ń bẹ̀, kìí pé bóyá ń wòran, a wà ń bẹ̀ ni. Ẹ wá ló máa dá ó lé náà ni, ó lọ kó tó di pé ń gbé lọ fún Ọbásanjọ́, àwọn pariwo Ọbásanjọ́ ẹ jẹ́ kó tún ṣẹ̀kan sí, ẹ jẹ́ kó ṣe gbá kan sí. Mo kí yín màámi, mo kí yín. Bẹ́ẹ̀ ni, no going back ni, no going back ni. Àwọn nǹkan yìí àwọn sọ fún yín, ẹrù òbéré ni, à ń wí ẹrù bí bóyá nǹkan tá à ń sọ eré ni.
kí ló dé tá a fi ń tanra wa, kí ló dé tá à ń parọ́ fúnra wa, kí ló dé tá à ń wíru gangan. Ẹ wá fẹ́ máa tàn wá ẹlẹ́sìn election gbá gbogbo àwọn tẹ́ lò ń jọ́ kínní àná níbo lẹ fi wọ́n sí. Tẹ́ bá ti fẹ́ wọ orí ipò òun lẹ́ lọ bọ́ba, àwọn ọlọ́ọ̀ba náà tó jẹ́ pálá tẹnujẹ ló pọ̀ jù nù wọn lè sòótọ́ ọ̀rọ̀. Mo sì rí i pé bàbá mi Ọ̀jájá àwọn náà tó tún sọ̀rọ̀ jáde díẹ̀díẹ̀ ń sìn. Ó tọ̀rọ̀ korò lára gbogbo yín. Bí wọ́n bá tún láwọn dé lọ́la tí wọ́n á fún yín láǹkárá ọ̀pá mẹ́fà ń sìn, ẹ̀ tún sáré tẹ̀lé wọn 500 or 2000 1000 gbogbo ìgbésí ayé yín lẹ̀ ń gbà wọ́n wá ń tà fún yín. Kò wá tán yín bíbá ìwò bí wọ́n ń tò nílé epo, ó di pé tó o bá ra mince pie o ò rí epo. Ó lágbára. Bó o bá ra mince pie o ò rí epo, ó lọ fáfá. Bó o ra mince pie ńkọ́ o ò rí epo. Bẹ́ẹ̀. Abẹ́ẹ̀ rí kí la wá ń parọ́ fúnra wa fún tó fi jẹ́ pé irọ́ lórí irọ́, àsè lórí àsè, tá a bára wa sọ òtítọ́ ọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan yìí ẹ jẹ́ ká farabalẹ̀ ká wò dáadáa. Níbo là ń lọ, níbo la já sí. Ẹ jọ̀ọ́ Mrs. Baálé ẹ ti bá mi ṣe ètò yìí tán, ẹ bá mi share sí gbogbo group, WhatsApp group, Facebook group sún sẹ́yìn. So gbogbo àwọn nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣeré o. Kẹ́ ẹ mọ̀, ẹ jẹ́ kó máa yé wa ká dẹ̀ máa wí kiri kó lè máa yé wọn pé ṣébi tí wọ́n bá dé nsìn sójú wọn ò wá já, ibi tí wọ́n sọ dé nsìn ṣé kò yé wọn dáadáa ni. A wí fún yín ẹlẹ́gbọ́, a sọ fún yín ẹlẹ́gbà, ẹlẹ́nu wa ń rùn, ẹnu wa tó ń rùn òun rèé o. Kí ló kàn? Ẹ wá fẹ́ máa fi mince pie ẹ ra mince pie wọn àti epo di 950 ń bò mí 800 díbò mí 850 ń bò mí. Kí ló ṣẹlẹ̀ gangan? Èmi ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà wo là ní rà ní 1000 tó bá yá ó yìí ń bọ̀ ní 2000 per litre. Why? Tí gbogbo kinní yóò bá work ẹ fẹ́ kan fún wa láyè kó kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, ká máa dá nǹkan ara wa ṣe bí bàbá wa Awólọ́wọ̀ kó kálukú máa lọ kó máa ṣe region ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé dandan ni wọ́n fi ń ṣe ìyàwó tipátipá ni? Aṣọ tó ti ya, aṣọ tó ti gbó tó jẹ́ kó ti gbó tó ti ń já bútẹ́bútẹ́ òun náà ni ẹ tún fa abẹ́rẹ́ gan ó dẹ̀ ń jámọ́ yín lọ́wọ́ ń bu. Òun lọ̀rọ̀ Nàìjíríà. Gbogbo àwọn àgbààgbà tí wọ́n ti ṣiṣẹ́ parí tí wọn ò rí pension gbà, ẹ̀yin yìí náà lẹ ń jòkó lé mọ́lẹ̀. Ibẹ̀ láti rẹ́ nìkan tó kó 80,000 million. Ẹ̀bẹ̀ náà ni bí kí ọmọ Fẹlá ṣe sí nìyẹn tó ní 80,000 million. Ẹ wá sí ó kàn fi sọ bẹ́ẹ̀ ni o. 80,000 bí bílíọ̀nù dẹ̀ ni 80,000 billion jàre bóyá mílíọ̀n. Ẹ wá wò ó tí yẹn sọ pé 270 years tí yẹn bá ná 1 million every day lèyẹn máa fi náwó yẹn 270 years. Lẹ́nìkan kó jẹ gómìnà. Irú bo la wà gangan ná? Ṣé kọ́ńtì la wà yìí àbí irọ́ là ń pa fúnra wa? Ṣé ẹ rí kọ́ńtì yìí ṣe kọ́ńtì? Èmi ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí ń ṣe kọ́ńtì. Mo fọlọ́run búra kì í ṣe kọ́ńtì. Business area ni. Business area wọ́n jẹ̀ wá pọ̀, gbogbo èdè oríṣiríṣi wọ́n jẹ̀ wá pọ̀ ká máa ṣe business níbẹ̀ ni, kì í ṣe kọ́ńtì. Tipátipá la fi wà papọ̀ sí gbogbo àwọn nǹkan yìí tó jẹ́ pé a rí adẹ̀mù títọ́ bọ̀ àwọn èèyàn wa tí ó jẹ́ pé ìjẹkújẹ nínú mọ̀dàrú òun ló sọ wọ́n di wípé wọn à ní sòótọ́ ọ̀rọ̀. A máa wá wí fún yín ẹ máa lẹ́gbọ́, a máa sọ fún yín ẹ máa lẹ́gbẹ́ ẹ máa lẹ́ẹ̀sì làákàì, kò wá yé yín bí. Ní last month mo ra rice bag 80,000
ìgbà tí mo ṣe gbọ́ pé ó di 47 mo ní kó má ti pósù kan àbẹ́rẹ́ rí báyìí ó má ti fẹ́ dá sí méjì o àgbà tó tún padà sẹ́yìn ó tún padà sí iwájú padà ó wá ga báyìí ẹ̀wà gan ò ṣe é rọ́ọ̀lù mọ́ ṣé ẹ mọ iye tí wọ́n ń ta gàrí sá 3,500-4,000 ike kan. ẹ jẹ́ ká sí etí wálẹ̀ ká sí ọpọlọ lẹ̀ níbi tí ọ̀rọ̀ yìí ń lọ. kí ni tá à ń bára wa kù gangan lórí kí ni. àwọn nǹkan yìí ò wá yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ kò yé wọn mọ́ bó ṣe ń lọ torí àwọn nǹkan táwa ń sọ yìí ní tó jẹ́ pé àwa mọ̀ tá a mọ̀ kó máa ṣẹlẹ̀. èmi dẹ̀ mọ̀ pé tó bá tó àsìkò kan àwọn ọmọ tẹ́ sọ ayé wọn dìdàkudà tí wọ́n di cortis tí wọ́n di yahoo tí wọ́n di gbá tí wọ́n di ọmọ ìta torí pé àwọn ògo ọ̀la ni àwọn olóríire ọmọ ni àwọn tó jẹ́ pé ẹ̀yin lè sọ wọ́n dàdí tí wọ́n ti dà yín lè sọ wọ́n dìdàkudà kí ló dé tẹ́ fi sọ wọ́n di bẹ́ẹ̀. àwọn yìí máa padà kọjú ìjà sí yín tó bá yá tó bá tó àsìkò tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ torí pé kò yé yín tó bá yé yín ni ẹ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ó korò. mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo tẹ́ ẹ bá ń ṣe gbogbo ẹ̀ ló lẹ́san pẹ̀lú àsìkò títẹ̀ wàláì gbogbo ẹ̀ lẹ́san pẹ̀lú àsìkò ẹ̀. kò sí ń tẹ́ ẹ rí kò sí ẹni tí ò pariwo gbogbo mídíà sí pariwo ẹ gbọ́ náà ẹ ṣe bí ẹni tí ò gbọ́ ni orí ń ta gbogbo yín. èèyàn ọlọ́pàá náà ìyà ń dùn yín gbowó rìbá tẹ́ ń gbà lọ́tún lósì òun ló jẹ́ kẹ́ ẹ máa ṣe é ní ò jẹ́ kẹ́ ẹ lè complain tó ń dùn àwọn aráàlú torí tí wọn ò bá san sálárì yín dáadáa ẹ ti mọ bí tẹ́tì rí times 3 owó sálárì owó tẹ́ ẹ̀ ń rí lójúmọ́ gan ju owó sálárì yín lọ lọ́wọ́ àwọn ọmọ tẹ́ ẹ̀ mú àwọn ọmọ yahoo. ìgbà tíjọba ò pèsè iṣẹ́ fún wọn tí wọn ò ronú nípa wọn báwo náà ṣe fẹ́ jẹ́ kí ni àbọ̀dé wọn kí ni ìgbésí ayé wọn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ wọn dà bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe máa sọ̀rọ̀ àwọn ọmọ yín dà tó bá yá àti bọ̀tán àwọn àrọ́mọdọ́mọ yín náà máa rí bẹ́ẹ̀ ṣe fẹ́ káwọn ọmọ yẹn rí torí pé a wí à ń sọ wọ́n yọ sọ́bsidì wọ́n ṣe gbá kan wọ́n ṣàwò kan epo máa wálẹ̀ ní ibo ìrọ̀ wọ́n tù yín lójú ọjọ́ mélòó kò tí ì pọ́sẹ̀ kan àbí kò tí ì pọ́sù kan epo ti wálẹ̀ ìníkan ti ṣe gbá ẹ wá ń ṣera yín. ẹ tí ì mọ tẹ́ ẹ̀wọ̀n tẹ́ bá mọ tẹ́ ẹ̀wọ̀n ni ikú tó ń pa àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí ebi ló pọ̀ jù ìrònú ló pa ẹlòmíì wàhálà fìtínà pa ẹlòmíì kí la fẹ́ sọ ẹ wá àwárí òótọ́rọ̀ à ń sọ fún yín àárí tó ń jẹ́ reality à ń sọ fún yín nírọ́ ni gbogbo àwọn nǹkan yìí àwa máa ké pè yín lójoojúmọ́ èmi jẹ́ kẹ́ ẹ mọ̀ èyí tó ń jẹ́ òdodo àti tó jẹ́ irọ́ ẹ lọ jòkóó jẹ́ kẹ́ ẹ lọ tọwọ́ ọmọ yín bá sọ ẹ lọ tọwọ́ ọmọ yín bá sọ gbogbo àwọn tẹ́ ẹ dìbò fún ẹ ti wá rí báyìí ṣé ẹ mọ iye ẹ mọ iye tí wọ́n ń san ẹ mọ iye tí wọ́n ń lòdù náà sìn ẹ pé mo ṣe program lórí ẹ gbogbo nǹkan wọn háì sí iná lọ sí times 3 ní iye owó tẹ́ fi ń lòdù 5,000 10,000 ó wá di times 3 gbàtọ́ ẹ pé tẹ́ bá lòdù 5,000 tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa gba 70 something points nísìnyí 20 points ní 5,000 how market torí àwa ń wí ẹni ẹ̀rọ ni àwa sọ kákún pé ọ̀rọ̀ tá à ń sọ yẹn àmọ́ tá à ń sọ ni gbogbo ìlú ti wá rí bó ti wá rí báyìí sìn ìyàn ti mú nínú ìlú àwa ti wá wí fún yín o ó ti kù sí yín lọ́wọ́ bó bá ṣe wù yín ẹ ṣe ó ti kù sí yín lọ́wọ́ tó bá ṣe wù yín ẹ gbé àtòyè yín wàláì àtòyè yín torí kìí ṣe ọ̀rọ̀ rọ́ ó máa tó yé yín torí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀ ẹ lọ múra sọ́rọ̀ ara yín ọ̀rọ̀ tá à ń sọ yìí ó máa tó yé yín o torí mi ti sọ tèmi so gbogbo àwọn nǹkan yìí tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ó gbúdọ̀ yé wọn àwọn nǹkan tá à ń sọ yìí
kì í ṣeré o, ẹ jẹ́ ká jọ gbé, ẹ jẹ́ ká jọ wò ó kẹ́ ẹ lè mọ̀ pé bó ṣe ń lọ lélẹ̀, bó ṣe rí lélẹ̀. ọ̀rọ̀ yìí lọ ju báyìí bá a ṣe ń rò lọ, ọ̀rọ̀ yìí ṣe kí ni o, ó lọ ju bá a ṣe ń rò lọ. ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ, ẹ má jẹ́ ká parọ́ fúnra wa mọ́. òtítọ́ ọ̀rọ̀ wa korò lára yín, torí gbogbo nǹkan yìí àwa ti sọ fún yín pé kẹ́ ẹ lọ mọ̀, kẹ́ ẹ dẹ̀ mọ̀ dájú, kẹ́ ẹ mọ̀ pé tá à ń sọ yìí kò kí ń ṣe ọ̀rọ̀ eré. ẹ jẹ́ ká tẹ̀lé, ẹ dẹ̀ jẹ́ ká mọ̀ pé ọlọ́run ọba tó láyé kó máa dáàbò bò wá. gbogbo yín ẹ jí kẹ́ má sùn, ẹ jí kẹ́ má hanrun, ẹ jí o, torí òótọ́ ọ̀rọ̀ ó korò, òótọ́ ọ̀rọ̀ ṣe kí ni, òótọ́ ọ̀rọ̀ korò púpọ̀. àwa máa sọ tiwa o, a dẹ̀ máa wí fún yín tí ò sí ọ̀rọ̀ ẹnu, a máa wí fún yín o, a máa wí fún yín torí kìí ṣe èní kìí ṣàná. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló mọ̀ pé bó ṣe ń lọ lélẹ̀, àfi k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún wa. ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo wa, mo bẹ̀ wá káàkiri wípé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan o. ojú tẹ́ wá fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di, pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè. ọlọ́run ọba tó láyé, ọ̀rọ̀ tí mo sọ yìí jámbélé ni, mo tún dọ̀ látún sọ, àwa máa wí fún yín, ọlọ́run á jẹ́ kẹ́ ẹ lè gbọ́. ọ̀rọ̀ pọ̀ sọ, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde wọ́n sọ ohun tí wọ́n rí, ẹ lójú ayé àbẹ́ẹ̀ rí, kò wá tán yín bí báyìí, àbí k'Ọlọ́run fi sọ ẹ sọ yín. ibi tá à ń bá lọ, tí Nàìjíríà ń lọ yìí, ó yé yín, ó yé Ọlọ́run ọba Elédùmarè. ẹ jẹ́ ká tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbìyànjú láti débi tá a fẹ́ dé, láti débi tá à ń lọ, kì í ṣeré. ìdí nìyẹn tí mo ṣe ń pe gbogbo wa lọ́tùn lósì, ẹ jẹ́ ká parapọ̀ kí ẹ gbọ́ ọ̀rọ̀ tiwa náà yé, kí ẹ gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ, tí à ń pè yín lójoojúmọ́ pé nǹkan tá à ń ṣe, orílẹ̀-èdè tá a wà yìí, orílẹ̀-èdè yìí ó ṣe orílẹ̀-èdè yìí ó lágbára púpọ̀. kò sí tó ń jẹ́ Nàìjíríà, kò sí tó ń jẹ́ Nàìjíríà, má jẹ́ ká parọ́ fúnra wa. ẹ̀tàn, òṣì, òfò òun ló wà nù ẹ̀. gbogbo àwọn tó ń pariwo ẹwọ yọnsìn, wọ́n ṣàtún dìbò, pẹ̀lú bá ti ń pariwo ebi, wọ́n má dìbò. àlóyàn wọ́n ti kó gbogbo làákàyè wa, wọ́n ti kókó, wọ́n bẹ̀ sí wá ń pín àkàrà fáwọn èèyàn pé kí wọ́n á dìbò. gbogbo àwọn nǹkan yìí àwọn èèyàn orí, àwọn èèyàn ò dẹ̀ mọ̀. that's why tí mo fẹ́ kí gbogbo wa ká ronú jinlẹ̀ dáadáa, tí Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún wa. ojú méjì tẹ́ fi ń wò mí kò ní fọ́, tẹ́ fi ń gbọ́ mi kò ní di, pẹ̀lú àṣẹ Èdùmàrè. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ní pé kẹ́ ẹ ṣubú, Ọlọ́run ọba Elédùmarè á jẹ́ káwọn náà ṣubú, torí pé kò ní kàn yín, ibi ò ní kàn yín, kò ní kàn mí, kò ní kẹ́ni kọ̀ọ̀kan wa, pẹ̀lú àṣẹ Ọlọ́run. ibi gíga báyìí ni gbogbo wa máa lọ, a ní ṣubú dànù. ẹ bá mi ṣí ètò mi, ẹ bá mi ṣí ẹ kí gbogbo ayé kí wọ́n rí, kí wọ́n lè rí àǹfààní níwọ̀nba ọ̀rọ̀ tá a sọ, kán lè rí àǹfààní nínú àwọn ọ̀rọ̀ tá a gbé sílẹ̀, kí wọ́n lè mọ̀ pé bó ṣe lọ leléyìí, kí wọ́n dẹ̀ lè mọ̀ pé bó ṣe rí leléyìí. mo kí yín púpọ̀ púpọ̀, bàbá mi Abubakar àbí Abubakar, mo kí yín púpọ̀, mo kí yín. ẹ kú àdúró ti wa, torí pé Ọlọ́run ọba tó láyé, tó lo gbogbo, tó dẹ̀ ṣe gbogbo, kò ní fi yín lẹ̀, torí gbogbo ìgbà táyé bá wá ń já tí gbà ń jẹ gbà, ẹ̀wọ́ yín méjì tẹ́ fi wọ́n gbàdúrà, pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ ní fi gbá àwọn ọmọ yín sí. Mr. Abubakar, bàtà yín fáàsì mi tẹ́ ń wò mí pátápátá, ọwọ́ yín méjèèjì tẹ́ fi ń gbàdúrà, tẹ́ fi ń tọrọ àdúrà níwájú Ọlọ́run Elédùmarè,
ẹ ní fi gbọ́mọ yín sin, wọn ní gbá ọmọ yín wá dìgbàdìgbà wá bá yín lé, wọn ní pè yín ní pè jáyà pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo bẹ Ọlọ́run ní wákàtí gbogbo oore tẹ́ ti tọrọ láti ìjọ ìwà tí ò tí gbà láti wákàtí ìlọ Ọlọ́run á jẹ́ kí ó gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba láàánú ọba tó ń ṣoore fún ni kò ní fi yín sílẹ̀ ọlá quwwata illa billahi al-azim. Mo kí yín tọ́ ó di àsìkò kan náà ó dìgbà kan náà torí pé tá tún pàdé ní àìsí ti kú láìsí ta pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo wá kí yín, mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin màmá mi, mo fún àsìkò yìí mo fi kí yín, mo fi ìgbà yìí mo fi kí yín. Ọlọ́run ọba Elédùmarè á máa wà pẹ̀lú wa. Ó dàbọ̀.